Ọ̀rọ̀ Ọlọ́run fún ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Pọ́ọ̀lù Àpòstélì ti ọ̀hún ará Kólósè orí kìnnẹ́. Kẹ́ńdẹ́ fẹsẹ̀ múlẹ̀, kẹ́ńdẹ́ rodo giri, kẹ́ńdẹ́ yẹsẹ̀ kó nínú ìrètí òyìn rere rẹ̀mẹ̀ ti gbúrò rẹ̀. Tá a ti wá aṣú rẹ̀ di dédé ẹ̀dá. Rè va nàbẹ́ ọ̀run. Òyìn ra fún èmi Pọ́ọ̀lù ṣe ìrànṣẹ́ rẹ̀. Túdà náà náà yìí. Èmi yọ̀ nínú ìyàrá mi. Túdà rún ẹ̀. Èmi dẹ̀ mú kó pọ̀jù Kristi. Rè ṣẹ́kù nẹ̀yìn. Èmi mú kun ní ara rẹ̀ mi. Túdà ara rẹ̀. Rè ṣe ojọ Ọlọ́run Olódùmarè. Ìyẹn ra fún èmi ṣe ìrànṣẹ́ hun. Gẹ́gẹ́ bú iṣẹ́ òrìjú Ọlọ́run Olódùmarè ra fún mi kí n lè fún mẹ ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè kò lè ṣẹ ohun jìnlẹ̀ rè tí farasin láti ayérayé àti látúrandíran ṣùgbọ́n ra ti fún wọn nísẹ̀yìn rí ọ̀wọ́n ènìyàn mímọ́ ọ̀wọ́n ní rí Ọlọ́run Olódùmarè fẹ́ láti fún ọ̀rọ̀ òjìlẹ̀ náà rí àwọn kèfèrí láti fún wọn hùn rè ń ṣe Kristi nínú rẹ kúrè tí ó go ọ̀nira wà ń bá àṣù rẹ̀ ràdẹ́m kọ́ olúkúlùkù ènìyàn nínú dédé ọgbọ́n á lè mọ olúkúlùkù ènìyàn bá ní òwà pípé nínú Kristi Jésù rè mi tún darẹ̀ ń ṣe láàlá kí n dẹ́m jújà káàdì pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ rè ń fún agbára ṣiṣẹ́ gidigidi nínú rẹ̀ mi. Èyí wà lẹ́ni ò sí nǹkan kó o ń sọ̀hún à ń gbádùn ẹ̀jọ́.